ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́nì àtàwọn ohun àdáyébá lóríṣiríṣi lélẹ́dùmarè fi jíǹkí ìpínlẹ̀ Ògùn. Àwọn òkè àgbàyanu lóríṣiríṣi lọ́lọ́run fi ṣẹwà ìpínlẹ̀ Ògùn tó sì yè ká, èyí tó máa ń pèsè ààbò fáwọn ará ìlú láyé àtijọ́. Látàrí eléyìí tí orúkọ olú ìlú ìpínlẹ̀ Ògùn Abẹ́òkúta ti jẹyọ wá. Àwọn òkè wọ̀nyí ló ti wá di ibi afẹ́ tó ṣe mú yangàn fáwọn ọmọ ìlú báyìí, tó sì jẹ́ pé àwọn àlejò lọ́kùnrin àti lóbìnrin nílẹ̀ yìí àti lókè òkun ló máa ń wá wo iṣẹ́ ìyanu yìí. Bákan náà ni ìpínlẹ̀ Ògùn tún láwọn àṣà, ìṣe àti àwọn ọdún ìbílẹ̀ lóríṣiríṣi bí ayẹyẹ ojúde ọba tàwọn ọmọ Ìjẹ̀bú Òde èyí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún. Gbogbo àwọn nǹkan mèremère wọ̀nyí ló mú kí ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ kan táwọn arìnrìn àjò afẹ́ kò kó iyán rẹ̀ kéré rárá o. Kò wá jẹ́ ìyanu pé ní kété tí gómìnà ìpínlẹ̀ Ògùn gorí àléfà pẹ̀lú àwọn ètò pàtàkì 5 ìjọba rẹ̀ ni ó ti mú ètò ìṣàtúnṣe àwọn ìlú ńláńlá kí wọ́n tún lẹ́wà sí i ju ti tẹ́lẹ̀ lọ lókùnkúndùn. Ìpèsè ilégbèé àti ìṣàtúnṣe àwọn ìlú ńláńlá jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ètò ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn, eléyìí tí ìjọba yìí ti ṣiṣẹ́ takuntakun lé lórí lẹ́nu ọdún kan tó gorí àléfà, tí a sì ti bẹ̀rẹ̀ sí rí àwọn àṣeyọrí tó jọjú níbẹ̀. Lára àwọn ìgbésẹ̀ ìjọba Ìbíkúnlé Amósùn láti mú àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn ní ètò àti tún dá àwọn ìlú tuntun sílẹ̀. Látàrí eléyìí, àwọn iléeṣẹ́ agbaṣẹ́ṣe tí ó ya bátànì ìlú tuntun yìí ti gbé bátànì náà lé gómìnà àti àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ lọ́wọ́. Bí ètò ńlá àti dá ìlú tuntun yìí sílẹ̀ ṣe ń lọ lọ́wọ́ náà ni ìjọba yìí tún ń ṣe iṣẹ́ lórí àfojúsùn rẹ̀ láti pèsè ilégbèé tí yóò rọrùn fáwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn. Èròǹgbà ìjọba yìí ní láti pèsè àwọn ilégbèé lọ́lọ́kan òjọ̀kan tí owó wọn ò ju agbára àwọn ará ìlú lọ, tí yóò sì rọrùn fún àtolówó àti mẹ̀kúnnù dórí àwọn òṣìṣẹ́ ìjọba. Láti wá jẹ́ kí èròǹgbà rẹ̀ yìí dòun, ìgbésẹ̀ àkọ́kọ́ tí ìjọba yìí gbé ni láti parí àwọn ilégbèé lóríṣiríṣi tí ìjọba yìí jogún lọ́wọ́ ìjọba àná ní ìpínlẹ̀ Ògùn, kí àwọn tó ti bẹ̀rẹ̀ sí ní san owó fún àwọn ilé náà tẹ́lẹ̀ lè kó síbẹ̀ ní kété tí wọ́n bá ti san owó wọn tán. Ó tó ilégbèé oníyàrá mẹ́ta 15 tí ìjọba ti parí iṣẹ́ lórí wọn báyìí, tí wọ́n sì ti fà wọ́n lé àwọn tó ní wọ́n lọ́wọ́ ní agbègbè Media Village. Láfikún, ìjọba tún ṣe iṣẹ́ àtúnṣe ní ilégbèé àwọn ọmọ ìgbìmọ̀ aṣòfin àti àwọn alákòóso iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ní Ìbàrà Housing Quarters. Bákan náà ni ìjọba gómìnà Amósùn tún ti fọwọ́ bọ ìwé àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni lábẹ́ ètò àtúnṣe àwọn ìlú ńláńlá láti tún fi kọ́ àwọn ilé olówó pọ́kú titun mìíràn. Lára akitiyan ìjọba láti pèsè ilégbèé tó rọrùn fáwọn èèyàn rẹ̀ láti tún rí yíyanjú èdè àìyedè tó wà lórí ilé olówó pọ́kú Ládìrín Estate, eléyìí tí ìjọba àná kọ́. Ní báyìí tí ìjọba ti wá parí èdè àìyedè náà, àwọn tí wọ́n jẹ àǹfààní àwọn ilé náà ti wá lè kó sí wọn báyìí láìsí wàhálà ní kété tí wọ́n bá ti san owó wọn parí. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilégbèé nípínlẹ̀ Ògùn yìí tún ti ń ṣe àwọn ètò láti tún bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ kíkọ́ àwọn ilégbèé tuntun mìíràn ní kété tí wọ́n bá ti parí iṣẹ́ lórí gbogbo àwọn tí wọ́n jogún lọ́wọ́ ìjọba àná. Agbègbè tó mọ́ tónítóní tó ṣe é wò lójú ló lè mú kí gbogbo akitiyan ìjọba láti ṣe àtúnṣe ìpínlẹ̀ Ògùn tún yọ jáde padà sí i. Gbogbo àwọn ìgbésẹ̀ ìjọba lóríṣiríṣi láti mú ìyípadà bá ìpínlẹ̀ Ògùn báyìí ti wá jẹ́ kí ìpínlẹ̀ yìí tún rẹwà sí i. Gbogbo àwọn ìwà à ń dalẹ̀ sójú títì, à ń tajà lẹ́bàá ọ̀nà mọ́tò àti àìbìkítà fún ètò bí a ṣe ń kọ́ ilé, àwọn ilé yìí tó máa ń ṣàkóbá fún ẹ̀mí àti dúkìá ni ìjọba ti wá ti bẹ̀rẹ̀ sí polongo ìdẹ́kun rẹ̀ báyìí o. Ní kété tí gómìnà Ìbíkúnlé Amósùn gorí àléfà lóṣù karùn-ún ọdún 2011 ló ti bẹ̀rẹ̀ ètò ṣíṣe ẹwà ìlú ńláńlá. Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìjọba ìpínlẹ̀ Ògùn náà jẹ́ ọ̀kan lára àwọn ìlú tó ń jẹ àǹfààní àwọn ètò àtúnṣe wọ̀nyí. Lára àwọn ìgbésẹ̀ tíjọba gbé lábẹ́ ètò yìí ni gbígbin àwọn òdòdó ẹ̀yẹ káàkiri ojú pópónà wa, ṣíṣàtúnṣe àwọn ẹ̀bá ọ̀nà mọ́tò wa tí àwọn ẹlẹ́sẹ̀ ń rìn kọjá.
Bákan náà ni ìjọba tún gba 500 àwọn òṣìṣẹ́ tó ń ṣàtúnṣe àwọn ẹ̀bá ojú pópónà tí wọ́n sì pín wọn káàkiri àwọn ìjọba ìbílẹ̀ láti máa ṣe àtúnṣe àwọn ojú pópónà wa lójoojúmọ́. Ìjọba ìbíkúnlẹ̀ Amosun tún ṣe ìràpadà ètò ìkólẹ̀ kódọ̀tí olóṣooṣù tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù, tí gómìnà fúnra rẹ̀ sì ń fi gbogbo ìgbà fi àpẹẹrẹ rere lélẹ̀ fáwọn èèyàn ìpínlẹ̀ yìí láti tẹ̀lé. Eléyìí tó ti wá mú kí àwọn agbègbè wa lóríṣiríṣi tó ti wá mọ́ tónítóní báyìí. Bákan náà ni ìjọba tún ṣe àgbékalẹ̀ àwọn òfin tó de ẹni tí kò bá bọ̀wọ̀ fún ètò ìmọ́tótó yìí. Eléyìí wá láti rí i dájú wípé tolórí tẹlẹ́mù ló ń kópa nínú akitiyan àti ìṣàtúnṣe ìpínlẹ̀ yìí sí rere. Láfikún, ìjọba gómìnà ìbíkúnlẹ̀ Amosun tún ṣe ìpèsè àwọn ọkọ̀ akólẹ̀ ńláńlá eléyìí tó máa ń lọ káàkiri ìlú àti àwọn ọjà wa láti lọ bá àwọn ará ìlú kó ìdọ̀tí wọn dànù lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láì san kọ́bọ̀. Lára àwọn àṣeyọrí ìjọba yìí lórí akitiyan àti ìṣàtúnṣe ìpínlẹ̀ yìí láti mú rẹwà sí ni a tún ti rí ìgbésẹ̀ rẹ̀ láti dín àkọlùkọgbà mọ́tò kù lórí afárá mọ́tò Sango Ọ̀tà. Àwọn ọ̀nà tó wà ní agbègbè yìí ló jẹ́ pé wọ́n máa ń fojoojúmọ́ rí ìṣòro àkọlùkọgbà mọ́tò tẹ́lẹ̀ rí nípasẹ̀ káràkátà tó ń ṣẹlẹ̀ lẹ́bàá ọ̀nà. Àmọ́ ṣá o, ọ̀rọ̀ ti yàtọ̀ báyìí pẹ̀lú àbẹ̀wò tí alákòóso ètò ọ̀rọ̀ agbègbè, ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ògùn àti àwọn ikọ̀ oníròyìn ṣe síjọba ìbílẹ̀ náà ní 20 oṣù kẹfà ọdún 2012. Everybody ló ní bíbí ìṣèjàdó ṣó wá dá kéèyàn kan tó padà wá síbí ó dúró tó fẹ́ máa ta nǹkan nù ojú ó máa ṣọ̀nà ó ń ṣọ̀nà fún gbogbo àdúgbò àwọn èèyàn kan ní ìkan ní ìkan mò ń bẹ̀ wọ́n náà ni wọ́n má tún padà wá síbí mo dẹ̀ pa àwọn náà ní padà wá mọ́. Ìjọba sì tún ti pèsè ọjà àti ibùdókọ̀ mìíràn tí àwọn òǹtajà àti àwọn ọlọ́kọ̀ tí ọ̀rọ̀ náà kàn àti lè máa bá ọrọ̀ ajé wọn lọ láìsí ìyọnu, tí wọ́n sì tún ṣètò ibòmíràn láti rí i wípé ìjọba kò dí ọ̀nà ìjẹ gbogbo àwọn èèyàn yìí rárá. Ìgbà tá a débi lọ rí i pé ibi kò bójú mu dáadáa, so àwa náà ti ń rò láti gbà ẹgbà kí la máa ṣe síbì tó máa fi bójú mu. Gómìnà wa dẹ̀ sọ pé àwọn ò fẹ́ pé kán lé wọn kúrò níbí kó máa pé ibì kan máa wà tán máa lọ tó gbogbo àwọn èèyàn tó wà níbí náà mi ò fáwọn náà fẹ́ wà níbí ṣùgbọ́n àtijọ́ àti mu olóòfò àtúntò àwọn náà fi wà níbí. So ìyẹn la fi lọ rí gáràjì kan ti àbádàn bẹ́ẹ̀ a lè túnṣe padà lè túnṣe àti wọn á bá wọn sọ̀rọ̀ a bá road transport union sọ̀rọ̀ a bá àwọn ọlọ́jà sọ̀rọ̀ ní ọ̀dọ̀ chairman council a bá àwọn àgbààgbà náà sọ̀rọ̀. Bákan náà ni ìjọba yìí tún ti gbé ìgbésẹ̀ lóríṣiríṣi láti gbógun ti ìwà àǹdalẹ̀ sójú àgbàrá omi tó sì jẹ́ wípé gbogbo ìgbà ni gómìnà àti alákòóso máa ń rọ àwọn ará ìlú láti dẹ́kun ìwà ìjàmbá yìí. Àmọ́ bó ti jẹ́ pé àwọn kan ń ṣàmúlò ìmọ̀ràn ìjọba yìí, a tún rí àwọn ibì kan tó jẹ́ pé wọ́n ń kólé sórí ibi tí ó yẹ kí àgbàrá máa gbà kọjá, eléyìí tí ó máa ń tún dí ojú àgbàrá omi. Àwọn ìwà àìbìkítà wọ̀nyí ló máa ń fa ìṣòro omíyalé lọ́pọ̀ ìgbà ní ìpínlẹ̀ Ògùn ní gbogbo ìgbà tí òjò ńlá bá ti rọ̀ tí omi ò sì rọ́nà lọ. Láfikún, ìjọba yìí tún ti gùn lé ètò ìṣàtúnṣe àwọn ojú àgbàrá omi tó wà nípínlẹ̀ Ògùn tó sì tún ń la àwọn ojú àgbàrá omi tuntun mìíràn láti lè dẹ́kun ìṣòro omíyalé yìí. Àmọ́ ṣá, pẹ̀lú gbogbo akitiyan ìjọba lórí ètò yìí, òjò àrọ̀ọ̀rọ̀dá tó rọ̀ ní ọjọ́ 27 wọ ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2012 tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá fún dúkìá. Ní 30 oṣù kẹfà ní gómìnà ìbíkúnlẹ̀ Amosun àti àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ ṣàbẹ̀wò sáwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní Àgbàdo, Abúlé Ọ̀ṣọ́, Ọ̀ṣọ́lọ̀ àti Àkútè níjọba ìbílẹ̀ Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Gómìnà lo àkókò àbẹ̀wò náà láti fi bá àwọn tó faragbá níbi ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn tó sì tún ṣàlàyé àwọn ìgbésẹ̀ ìrànwọ́ tíjọba yóò gbé lórí ọ̀rọ̀ náà. Tá a bá ti ń kọ́lé sínú àgbàrá báyìí síbi tí àgbàrá gbọ́dọ̀ gbà, òun ló máa ń jẹ́ pé kí àwọn omi kó máa lọ sínú gbogbo ilé káàkiri báyìí. A tún máa tún ṣíra wa létí, a dẹ̀ máa pe gbogbo àwọn mínísírì tó yẹ láti wá ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Ẹ rí i pé ọ̀nà yìí bó ṣe ti wà láti ọdún tó ti pẹ́ ni tí wọ́n ṣe.
àti gbé fún àwọn agbaṣẹ́ṣe kò ń ṣọ̀nà tán lè parí ní bóyá oṣù bí ọdún bíi 2 àbọ̀ náà máa fi parí ẹ̀ àmọ́ ṣá gbogbo ìgbà tán bá ti fẹ́ bẹ̀rẹ̀ a máa ṣe tó jẹ́ pé kò ń ṣe pé àwọn èèyàn máa dúró títí di bíi ọdún 2 àbọ̀ a máa ṣe lọ mọ́ wọn lára ń bẹ̀ tó jẹ́ pé láàrin bíi oṣù 3 sí 4 àwọn èèyàn àti ẹ̀ṣin máa lọ kó tó di pé a wá ṣe sí ti ọ̀nà márosẹ̀ tí a fẹ́ ṣe. Gómìnà tún rọ̀ wọ́n láti dẹ́kun ìwà àǹdí ojú àgbàrá omi pẹ̀lú àwọn ìdọ̀tí àti àṣà ká máa kọ́lé sórí ọ̀nà omi. Bákan náà ni gómìnà tún ké sí àwọn ará agbègbè náà láti kún ìjọba rẹ̀ lọ́wọ́ lórí akitiyan láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ògùn nípa sísan owó orí wọn déédéé. Gbogbo àwọn èèyàn tó ń gbébí náà ó yẹ kí àwọn náà kàn máa san owó orí wọn fún ìjọba Ògùn State. Tí a bá sanwó tí a wá ń complain lójoojúmọ́ wípé ìjọba ò ṣe nǹkan kan kò sí bí tíjọba ti máa rówó owó ìta ń lò sí fún bíi owó tí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ni o àfi kí gbogbo wa náà ká wá dá sí ìjọba ṣe tiẹ̀ o kí àwọn aráàlú náà kan ṣe tiwọn. Mo wá fàsìkò rírọ̀ gbogbo àwọn èèyàn wa wípé kí wọ́n má da ilẹ̀ sínú ọ̀nà ọ̀gbàrá kán dẹ̀ má kọ́ ilé sí ojú ibi tí omi yẹ kó gbà. Tá a bá ti ṣe àwọn eléyìí ẹ rí wípé kò ní máa sí pé omi ń ya ilé wa ọ̀gbàrá ó ń yanú àwọn shops wa. Olúwa máa fi ààbò ẹ̀ bá wa wọ̀. Láti ìgbà tó ti gorí àléfà ni gómìnà Ìbíkúnlé Amósùn ti mú ètò àti pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn rẹ̀ lọ́kùnkúndùn. Nítorí náà láti wá jẹ́ kí àfojúsùn rẹ̀ yìí dòun oríṣiríṣi ìgbésẹ̀ akin ni ìjọba yìí ti gbé láti fi kún àwọn agbófinró lọ́wọ́ sí i kí wọ́n lè máa ṣiṣẹ́ wọn láìsí ìyọnu. Owó tó lé ní bílíọ̀nù 4 náírà ni ìjọba yìí ti ná báyìí lórí ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn rẹ̀. Ìjọba Amósùn tún kó àwọn ikọ̀ aláàbò sí wá sí ìpínlẹ̀ Ògùn láti wá kún àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ tí wọ́n sì tún ṣe ìfilọ́lẹ̀ àjọ tí yóò máa rí sí bí a ṣe ń pawó wọlé àti bí a ṣe ń ná owó lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn. Lábẹ́ eléyìí àwọn ikọ̀ aláàbò méjì Operation Mesa àti ikọ̀ aláàbò ayárabíàṣá Quick Response Squad ní ìjọba ti ṣàgbékalẹ̀ rẹ̀ báyìí eléyìí tí ó ní àwọn agbófinró lóríṣiríṣi nínú. Síwájú sí i ní ọjọ́ 27 oṣù kẹrin ọdún 2012 ní ìjọba Ìbíkúnlé Amósùn ṣe ayẹyẹ ṣíṣíṣọ lójú àwọn 6 nínú 13 ọkọ̀ aláàbò àròbọn àti ọkọ̀ aláàbò 147 tí ìjọba yìí ṣẹ̀ṣẹ̀ rà láti fi kún àwọn ikọ̀ agbófinró rẹ̀ lọ́wọ́. Ìjọba sì tún ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbàlódé pẹ̀lú fún ìwúlò àwọn òṣìṣẹ́ aláàbò wọ̀nyí. Ní báyìí àwọn ọkọ̀ aláàbò àròbọn 11 àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ aláàbò mìíràn ní ìjọba ti pín ká àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn fún ìpèsè ààbò tó péye. Bákan náà ni ìjọba tún kún àwọn ikọ̀ aláàbò ojúlalákànfin ṣọ́rí vigilante group lọ́wọ́ pẹ̀lú pípèsè àwọn irinṣẹ́ aláàbò lóríṣiríṣi tí wọ́n nílò fún iṣẹ́ wọn. Gbogbo àwọn ìgbésẹ̀ ìjọba Ìbíkúnlé Amósùn lórí ètò yìí ló ti wá fi aráàlú lọ́kàn balẹ̀ tí oníkúlùkù wọn sì ń bá iṣẹ́ òòjọ́ wọn lọ láìsí ìfòyà. Gómìnà Ìbíkúnlé Amósùn kò iyán àwọn obìnrin kéré rárá o nínú àwọn akitiyan rẹ̀ láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn. Ipa tó ṣe pàtàkì ni àwọn obìnrin ń kó nínú ìjọba Amósùn tí a sì lè sọ pẹ̀lú ìgboyà pé ó lé ní 45% tí àwọn obìnrin ń kó nínú ètò ìṣèjọba yìí. Àwọn ilé-iṣẹ́ ńláńlá ni ó jẹ́ wípé àwọn obìnrin dìmú tó sì jẹ́ wípé ilé-iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn àti ọ́fíìsì aya gómìnà Ìyáàfin Olúfúnṣọ́ Amósùn kò fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ìlọsíwájú àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn. Àfojúsùn àwọn ọ́fíìsì wọ̀nyí ni láti mú àgbéga bá ọ̀rọ̀ àwọn obìnrin tí wọn ò sì káàárẹ̀ nínú akitiyan àti rí i dájú wípé ẹnikẹ́ni ò fi ẹ̀tọ́ àwọn obìnrin dùn wọ́n àti wípé gbogbo wọn ló ní iṣẹ́ kan tàbí òmíràn lọ́wọ́ láti lè gbé ìgbé ayé tó dẹrùn.
pàtàkì lóbìnrin aya àtọ́jú wọn ayélélé pàtàkì lóbìnrin aya àtọ́jú wọn bá ò lè mọ̀ ìrọ̀ kò ṣòro nìkan. Bákan náà ni ìjọba yìí tún ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ tó ń rí sí ètò àwọn obìnrin tí wọ́n ń pè ní ẹgbẹ́ ìtẹ̀síwájú àwọn obìnrin Women Advancement Forum WAFO, eléyìí tí ó ní aṣojú láti gbogbo wọ́ọ̀dù 240 tó wà ní ìpínlẹ̀ Ògùn. Ìjọba tún ti ṣètò àgbékalẹ̀ owó bílíọ̀nù kan náírà fún àǹfààní àwọn obìnrin láti tún fi ràn wọ́n lọ́wọ́ níbi ọjà wọn. Ìjọba sì tún ti fi ìwé àbádòfin tí yóò máa rí wípé wọ́n fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn. Síwájú sí ọ́fíìsì aya gómìnà ìyáàfin Olúfúnṣọ́ Amósùn àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin tún fi ojoojúmọ́ ń gbé àwọn ètò ìdẹ̀rùn lélẹ̀ fún àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn. Oríṣiríṣi àwọn irinṣẹ́ táwọn obìnrin wọ̀nyí fi lè máa ṣiṣẹ́ ọwọ́ wọn àti àwọn ohun tẹ́nu ń jẹ ni wọ́n ti gbé fún wọn lábẹ́ àwọn ètò wọ̀nyí. Lára wọn láti rí ẹ̀rọ ìlọta, máṣíìnì ìránṣọ, àpò ìrẹsì, ẹ̀rọ ìṣerun àwọn obìnrin lọ́jọ̀, ẹ̀rọ búlọ̀kù, kẹ̀kẹ́ tatakùkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Ògùn lábẹ́ ètò aya gómìnà tí ó pè ní ìgbélárugẹ àwọn àgbà tó ti ṣètò ìtọ́jú àwọn àgbà nípasẹ̀ àwọn ètò bíi àyẹ̀wò ìlera ọ̀fẹ́ àti ìdánilẹ́kọ̀ọ́ lórí bí wọ́n ṣe lè máa ṣe ìtọ́jú ara wọn fún àlàáfíà tó péye. Lórí ọ̀rọ̀ àwọn ọmọdé, iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin tún ti ṣètò ìpàdé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀mẹ́rin lọ́dún pẹ̀lú àwọn ikọ̀ kẹta ìgbìmọ̀ aṣòfin àwọn ọmọdé tí wọ́n búra fún ní ọdún 2011. Ìpínlẹ̀ Ògùn ló jẹ́ àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tí yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ aṣòfin àwọn ọmọdé wọ̀nyí lẹ́yìn ìgbà tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti sọ ọ́ di òfin. Olúwa dá bàbá sí fún wa. Ṣíṣe ìtọ́jú àwọn tí kò nílé lórí àti àwọn àkàndá ẹ̀dá pẹ̀lú àwọn tí ìṣòro àrùn ọpọlọ ń yọ lẹ́nu jẹ́ ọ̀kan lára àwọn ètò tí iléeṣẹ́ yìí mójútó gidi láti rí i dájú pé wọ́n kó àwọn èèyàn wọ̀nyí kúrò lẹ́bàá ojú pópónà láti lọ ṣètọ́jú wọn. Láìsí àní-àní, ọdún kan gómìnà Ìbíkúnlé Amósùn lórí àlééfà ní ìpínlẹ̀ yìí ti so àwọn èso rere lóríṣiríṣi. Ìjọba yìí ti ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé ó fi ìpìlẹ̀ iṣẹ́ ìṣàtúnṣe àti ìṣàtúntò ìpínlẹ̀ Ògùn lélẹ̀ dáradára. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn jẹ́ ìjọba kan tí ìdẹ̀rùn àwọn aráàlú jẹ lógún gidigidi, eléyìí tí ó ti fi hàn pẹ̀lú àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tí ìjọba rẹ̀ ti gbé kalẹ̀ láti mú ìrọ̀rùn bá gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Nítorí náà kò jẹ́ ìyàlẹ́nu wípé àwọn ará ìlú náà ń dúpẹ́ ní gbogbo ìgbà lọ́wọ́ awakọ̀ rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní wakọ̀ ìpínlẹ̀ Ògùn lọ sébùté Ògo báyìí. Inú mi dùn gan gidi ní èní yìí o, èní yìí láti gbà tọ́dún ti bẹ̀rẹ̀ mo lè sọ pé ní inú mi dùn jù fún àwọn ìṣòro tí a ti ní nípa ọ̀rọ̀ iná tipẹ́tipẹ́. Níbi bí kìlómítà 3-4 ni àwọn ọmọ mi máa ń lọ láti lọ ṣọ́, bá bá fẹ́ pọn mi a máa lọ sọ́nà jíjìn láti lọ pọn mi, ní wàhálà yìí tiẹ̀ wá pọ̀ jù gan gidi nítorí pé kò sí transformer mọ́ 300 kV tó ń gbé fún wa tẹ́tẹ́lẹ̀, ọjọ́ tó bàjẹ́ la rí pé refurbish ni tó gbé wá fún wa nígbà yẹn, bọ̀tẹ́lẹ̀ tí a rí lé ní tuntun àyàmá òní tó gbé wá fún wa dé ní ìta dẹ̀rẹ́ pé máa sáfù wa dáadáa. Inú wa dùn gan, ìfàtí inú mi dùn láti gbogbo ìgbà tí mo ti ń experience àwọn tó ń ṣèjọba lógùn state tí Ìbíkúnlé Amósùn kọ́ṣọ́ tó ń ṣe yìí, ó jẹ́ nǹkan tó mú inú mi dùn gan gidi. Inú mi dùn sí délẹ̀ lẹ́ni yìí pátápátá, èmi àti gbogbo àwọn èèyàn mi pátápátá. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Amósùn nítorí láti nǹkan bíi oṣù keje
ó dà yín pé January 13 òun láti ní lọ lókè òkúta ìdààmú náà yẹn dẹ̀ pọ̀ fún gbogbo àwọn èèyàn àgàgà wa tá àti ẹ̀ ń tajà tá a ní àwọn nǹkan tajà gbogbo nǹkan yẹn ti bàjẹ́ ṣùgbọ́n ṣáà lẹ́nujọ́ mẹ́ta tá a dẹ̀ ń ṣe wàhálà gbogbo àwọn obìnrin adìdí a lọ sí ilé ọba ṣe gbogbo àmọ̀ bákan náà bá ṣe lọ bá a ṣe bọ̀ náà wọn á ló ń bọ̀ lẹ́nìí ó ń bọ̀ lọ́la àní irọ́ ni kódà tó bá tiẹ̀ pẹ̀lú mí pé ẹ dìde o kíní yìí tún bá a sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ à ń tọ́nu àti ṣe wàhálà gbogbo wàhálà wa náà tá a ṣe náà ààrẹ kókó ṣùgbọ́n lẹ́nìí ṣá bá a ṣe wá rí kíní ó wá jẹun tó dùn mọ́ gbogbo wa nínú kódà gan àpá gan àtẹni tó wà ń bí àtẹni tí ò sì ń bí bẹ́ẹ̀ ò tiẹ̀ ṣẹnu báyìí bọ́yẹ́ pópó gbàdúrà fún àmọ́sù àdúrà tí mò bá wa àmọ́sù adẹ̀dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo nǹkan tó ti bàjẹ́ gbogbo ohun tó ti dòkú lókè òkúta adúpẹ́ pé gbogbo nǹkan yẹn ojú ìdìde lẹ́nu. lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Sínátọ̀ Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ògùn mo lè pè pé gómìnà àrírú eléyìí rí ni mo lè pè wọ́n torí pé wọ́n ń ṣe takuntakun tó má lè ti sọ pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe fún ẹnìkan wọ́n máa ṣe fún wọn kò ní sún wọn kò ní rẹ̀ wọ́n. ìgbésẹ̀ tí gómìnà wa gbé arígbé nìkan bí ọdún mẹ́jọ tí ó kọjá lọ àrírú àyípadà báyìí inú gbogbo wa náà ń dùn pẹ̀lú àyípadà tá a rí ní àtọwọ́ gómìnà wa Ìbíkúnlé Amósùn ohun tó tẹ́ wa lọ́rùn fún ni pé títì mọ́ títì free kò sí hold off mọ́. ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2012 lẹ́gbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí nílẹ̀ yìí National Association of Nurses and Midwives ṣàbẹ̀wò sí gómìnà Ìbíkúnlé Amósùn lọ́fíìsì rẹ̀ ajínrere Pa Oyèbánjí tó jẹ́ alága ẹgbẹ́ náà nílẹ̀ yìí ló kó ikọ̀ ọmọ ẹgbẹ́ náà sòdí lọ sọ́fíìsì gómìnà nínú ọ̀rọ̀ rẹ̀ ó gbóríyìn fún àwọn ètò ìjọba Ìbíkúnlé Amósùn lóríṣiríṣi bíi ìdánilẹ́kọ̀ọ́ fáwọn olùtọ́jú aláìsàn lóòrèkóòrè àti àwọn ètò ìpolongo àwọn àrùn lóríṣiríṣi láti dènà irúfẹ́ àwọn àrùn bẹ́ẹ̀ nípínlẹ̀ Ògùn. nígbà tí ó ń fèsì gómìnà Ìbíkúnlé Amósùn ṣàlàyé pé ìjọba òun kò ṣàìmọ̀ rírì ipa tí àwọn nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí ń kó lórí ìlera àwọn ará ìlú. But the intention is that within the next 1 year or so, when we were doing our 7th year in office, we should have renovated completely at least one in each of our 236 wards. And not just renovating them, we're making sure that in all of those, our health centers, we have water running, we have power there, electricity, because without it, even little things that they should ordinarily do, they can't do without those two things. And when we have the infrastructures in place, of course, the next thing is who are the manpower that will operate it. I want to tell you that as we speak, I think the number will change within the next couple of weeks because we are actually recruiting now. We are recruiting as we speak, and I'm sure within the next maybe 1 week or so, we will have many more of our nurses, midwives, at least joining the services of Ogun State. So let me reassure you and assure you that we are doing that. Gómìnà sì fi dá wọn lójú wípé ìjọba òun kò ní káàárẹ̀ nínú akitiyan rẹ̀ láti rí i dájú wípé gbogbo àwọn ilé ìtọ́jú àwọn aláìsàn tó wà nípìnlẹ̀ Ògùn ni wọ́n ń pèsè àwọn irinṣẹ́ tí wọ́n nílò láti máa ṣe ìtọ́jú àwọn aláìsàn fún. Fún ìbéèrè tàbí àlàyé ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ̀yà.